Ẹ kú dédé àsìkò níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ kílíkì like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́ ọmọ Ọlọ́run aṣọ̀mọ̀ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobímpé YouTube channel tí a mọ̀ sí Mobímpé TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ìyẹn ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbára lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobímpé channel lórí YouTube, kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ, ẹ comment sórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ àti ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ó bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá yìí kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye o. Sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ̀ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobímpé fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi. Kódà ọgbọ́n wà ńbẹ̀, ẹ̀rín wà ńbẹ̀. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò, ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ kílíkì like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò
fún ẹni tó ń wọ́mọ ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kẹ́ ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà gẹ̀ẹ́sì wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí àádámọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ̀ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí bíbá yìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá ẹ máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ, ẹ̀rín wà ń bẹ. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment, kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́nilọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà gẹ̀ẹ́sì wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka.
Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, ẹ sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa mọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀, tí ẹ bá rí bí láti fi ṣe sáré ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́ tẹ́ bá ti wò, ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí, nínú oyún ni o, nínú oríṣiríṣi kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye, ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí, kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment, kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ, ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́nilọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ, Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kẹ́ dẹ̀ like, kẹ́ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, ẹ sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa mọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀, tí ẹ bá rí bí láti fi ṣe sáré ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́ tẹ́ bá ti wò, ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta
apá kejì wá fún yín. Nínú sinimá ẹ máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún nínú oríṣiríṣi kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ retí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá ìyá ẹ kú dédé àsìkò níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni Ìyá Ẹ̀ta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ẹ̀ta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ẹ̀ta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ẹ̀ta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment kí ẹ dẹ̀ like kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ẹ̀ta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobímpé YouTube channel tí a mọ̀ sí Mobímpé TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobímpé channel lórí YouTube kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ ẹ comment sórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ àti ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share fún àwọn tí ó bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́ni lọ́gbọ́n kọ́ni lóye o. Sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ̀ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like kẹ́ comment kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobímpé fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí bí báyìí kẹ́ like kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ẹ̀ta apá kejì wá fún yín. Nínú sinimá ẹ máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún nínú oríṣiríṣi kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ retí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ẹ̀ta. Ẹ kú dédé àsìkò níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni Ìyá Ẹ̀ta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ẹ̀ta, ẹ subscribe sórí channel yìí,
kẹ́ kílíkì like button kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment kí ẹ dẹ̀ like kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ àti ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá yìí kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye o. Sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like kẹ́ comment kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel yìí Mobimpe fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún nínú oríṣiríṣi. Kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí tí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá mú wá fún yín lénìí òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ kílíkì like button kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment kẹ́ dẹ̀ like kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess wọ́n wá fi
ìyá tó ní dáńgbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa mọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ̀ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel yìí Mobimpe, fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún, nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí, kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì, tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment, kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n, tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ, Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dáńgbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè-ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa mọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé.
ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́yìntì ẹ bá tí wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí bíbá yìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí tí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò níbi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì, tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n, tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ, Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kẹ́ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntì tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ, ẹ comment sórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ó bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá yìí kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye o. Sinimá tí Ádámù gbọ́dọ̀ máa wò ni. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́yìntì ẹ bá tí wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí bíbá yìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí tí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí.
kẹ́ ẹ like kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá láti ìyá ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wá pàkínní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí kẹ́ kílíkì like button kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wò mọ́ Ọlọ́run aṣọ̀nà fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment kí ẹ dẹ̀ like kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobímpé YouTube channel tí a mọ̀ sí Mobímpé TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1 sáré lọ sí Mobímpé channel lórí YouTube kẹ́ lọ wo part 1 kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ àti ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́ni lọ́gbọ́n kọ́ni lóye o. Sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like kẹ́ comment kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobímpé fẹ̀yìntẹ̀ bá tí wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí kẹ́ like kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá ẹ máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi kódà ọgbọ́n wà ń bẹ ẹ̀rín wà ń bẹ. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí tí apá kejì abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí kẹ́ like kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wá pàkínní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí kẹ́ kílíkì like button kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó
lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ rà sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí àádámọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment, kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́nilọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ rà sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀
kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀, tí ẹ bá rí bí láti fi ṣe sáré ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel yìí Mobimpe fẹ́ tẹ́ bá ti wò, ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí, nínú oyún ni o, nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí ẹ̀ mo sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye, ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí, kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí, kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì, tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment, kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story, bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ, ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n, tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́ ọmọ, Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀, ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins, kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó dípò wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1, kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín, kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n, kọ́nilóye o, sinimá tí dáadáa gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀, tí ẹ bá rí bí láti fi ṣe sáré ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel yìí Mobimpe fẹ́ tẹ́ bá ti wò, ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè
ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ńbẹ̀, ẹ̀rín wà ńbẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé ẹ wo sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ retí apá kejì, àbẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobímpé YouTube channel tí a mọ̀ sí Mobímpé TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ó dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobímpé channel lórí YouTube, kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ, ẹ comment sórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá yìí kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye o. Sinimá tí Ádámù gbọ́dọ̀ máa wò ni. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobímpé fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ńbẹ̀, ẹ̀rín wà ńbẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé ẹ wo sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ̀ retí apá kejì, àbẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì tí a mọ̀ sí Mobímpé.
fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní ìyá ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ kílíkì like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá ìyá ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá ìyá ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́ ọmọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì ìyá ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ rà sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékè ká. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ ẹ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye o. Sinimá tí dáadáa mọ̀ gbọ́dọ̀ máa wò ní. Torí kò sẹ́ni tí èèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré dé, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ̀yìntẹ̀ bá ti wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá ìyá ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oríṣiríṣi. Kódà ọgbọ́n wà ń bẹ̀, ẹ̀rín wà ń bẹ̀. Torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show bye. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá ìyá ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni ìyá ìta, látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì, tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní ìyá ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ kílíkì like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá ìyá ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá ìyá ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́ ọmọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kẹ́ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì ìyá ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀.
ìyẹn ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà gẹ̀ẹ́sì wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef ìyẹn Mide Martins kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1 sáré lọ sí Mobimpe channel lórí YouTube kẹ́ lọ wo part 1 kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n kọ́nilóye o, sinimá tí dáadámọ̀ gbọ́dọ̀ máa wò ní torí kò sẹ́ni téèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọ̀ ibi tó ń lọ, ẹ̀dá kan sáré ni. Ànílẹ̀ ẹ̀kan sí ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí, ẹ like kẹ́ comment kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn bá ti mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀ tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ̀yìntẹ̀ bá ti wò ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ comment sórí bíbá yìí kẹ́ like kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá ẹ máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún ní nínú oríṣiríṣi kódà ọgbọ́n wà ń bẹ ẹ̀rín wà ń bẹ torí èmi sì sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà ti ń show bye ṣùgbọ́n èyí tí ẹ bá ti wọ apá kìíní tẹ́ ẹ rí sí apá kejì abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ comment síbí sórí channel yìí kẹ́ like kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni Ìyá Ìta látọwọ́ ọmọ yín olólùfẹ́ yín Aya Adédìméjì tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta ẹ subscribe sórí channel yìí kẹ́ click like button kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́ ọmọ Ọlọ́run aṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel yìí ẹ comment kẹ́ dẹ̀ like kẹ́ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀ ìyẹn ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà gẹ̀ẹ́sì wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef ìyẹn Mide Martins kẹ́ ẹ bá lè mọ nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò kẹ́ ẹ bá lè mọ nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1 sáré lọ sí Mobimpe channel lórí YouTube kẹ́ lọ wo part 1 kẹ́ tó lọ comment lórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀ àbí tí ẹ fẹ́ ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín kẹ́ ẹ dẹ̀ like kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́nilọ́gbọ́n kọ́nilóye o, sinimá tí
dáadámọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni téèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọbi tó ń lọ, ẹ̀dá kan ń sáré ni. Àní lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn ò bá tíì mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́yìn tẹ́ bá tíì wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún, nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ńbẹ̀, ẹ̀rín wà ńbẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ retí apá kejì, abẹ́ ẹ̀ tí wò wọ́n, ẹ comment síbí sórí channel yìí. Kẹ́ like, kẹ́ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá Ìyá Ìta. Ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí, òun ni Ìyá Ìta, látọwọ́ ọmọ yín, olólùfẹ́ yín, Aya Adédìméjì, tí a mọ̀ sí Mobimpe. Fún ẹ̀yin tí ẹ bá ti wo apá kìíní Ìyá Ìta, ẹ subscribe sórí channel yìí, kẹ́ click like button, kẹ́ dẹ̀ comment kí a lè tètè mú apá kejì sinimá Ìyá Ìta wá fún yín tí ó bá ti jáde. Sinimá Ìyá Ìta jẹ́ bí story bí ọ̀rọ̀ ilé ayé wọn ṣe lọ. Gbogbo àwọn most of wa la mọ̀ bí ọ̀rọ̀ ilé ayé Lateef Adédìméjì àti ìyàwó rẹ̀ ṣe lọ. Ṣùgbọ́n nínú sinimá yìí wọ́n ti ń yànnàná oríṣiríṣi fún wa. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni lọ́gbọ́n, tó lóye gan. Ó dẹ̀ jẹ́ sinimá tí ó yẹ kí mùtúmùwà wò fún ẹni tó ń wọ́mọ, Ọlọ́run á ṣọmọ fún gbogbo wa. Ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ comment, kí ẹ dẹ̀ like, kí ẹ lè tètè rí apá kejì Ìyá Ìta tí ó bá ti jáde. Báyìí apá kìíní rẹ̀ wà lórí Mobimpe YouTube channel tí a mọ̀ sí Mobimpe TV. Lateef náà ni ó ṣe ìyàwó rẹ̀ nínú ọkọ rẹ̀ nínú ẹ̀. Ní ọkọ rẹ̀ náà ló ṣọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹwà guess, wọ́n wá fi ìyá tó ní dágbáná lórí, wọ́n fi ṣe ẹ̀gbọ́n Lateef, ìyẹn Mide Martins. Kẹ́ ẹ bá lè mú nǹkan tí fẹ̀yìntẹ̀ tí wò, kẹ́ ẹ bá lè mú nǹkan tí ojú ìyàwó yóò rí kó tó di pé ó wá lóyún. Ìgbà tó wá lóyún tán ní eré tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá dùn. Lateef Adédìméjì, ẹ mọ̀ pé kò ní ṣe sinimá tí ò dáa. Bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ kò ní ṣe sinimá tí kò lékeka. Fún ẹ̀yin tí ẹ bá ti wò part 1, sáré lọ sí Mobimpe channel lórí YouTube, kẹ́ lọ wo part 1. Kẹ́ tó lọ, ẹ comment sórí channel yìí pé nǹkan tẹ́ bá fẹ́ tẹ́ kọ́ níbẹ̀, àbí tí ẹ fẹ́, àti ìgbà tí ẹ bá fẹ́ kó drop part 2 fún yín. Kẹ́ ẹ dẹ̀ like, kẹ́ ẹ share fún àwọn tí ò bá ti mọ̀ pé sinimá yìí ti jáde. Sinimá ìkọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye o. Sinimá tí dáadámọ̀ gbọ́dọ̀ máa wò ní, torí kò sẹ́ni téèyàn gbọ́dọ̀ fojú parẹ́ láyé. Ẹ̀dá ò mọbi tó ń lọ, ẹ̀dá kan ń sáré ni. Àní lẹ́ẹ̀kan sí, ẹ má gbàgbé, ẹ subscribe sórí channel yìí, ẹ like, kẹ́ comment, kẹ́ dẹ̀ share fún àwọn tí wọn ò bá tíì mọ̀. Sinimá yìí oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ẹ̀. Tí ẹ bá rí bí Lateef ṣe sáré kiri, ọ̀pọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Ó máa wù mí kí ẹ̀yin náà sáré lọ sórí channel Mobimpe fẹ́yìn tẹ́ bá tíì wò. Ṣùgbọ́n kẹ́ tó lọ, ẹ comment sórí ibi báyìí, kẹ́ like, kẹ́ lè ká bá lè tètè mú ìgbà tí wọ́n máa mú sinimá Ìyá Ìta apá kejì wá fún yín. Nínú sinimá yìí máa rí nǹkan tí ojú Lateef rí nínú oyún, nínú oríṣiríṣi, kódà ọgbọ́n wà ńbẹ̀, ẹ̀rín wà ńbẹ̀. Torí ẹ̀ mo ṣe sọ pé sinimá tí ó yẹ kí a wò ni. In fact, tí ẹ bá wò ẹ ní regret pé wò sinimá náà. Sinimá náà ti ń show báyìí. Ṣùgbọ́n èyí tí ẹ bá ti wo apá kìíní tẹ́ ẹ retí apá kejì,
abẹ́ ẹ̀ tí wò wọ́n ẹ kọ́mẹ̀tì síbí sórí channel yìí, kẹ́ ẹ like, kẹ́ ẹ subscribe sórí channel yìí kí a lè tètè mú wá fún yín ní ìgbà tí ó bá jáde. Sinimá láti ìyá ẹ kú dédé àsìkò ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Sinimá tá a mú wá fún yín lénìí òun ni